tá a bá ń sọ̀rọ̀ Ọlọ́run ó yàtọ̀ sí tírà ó yàtọ̀ sí àfáà ó yàtọ̀ fún wàlí. Tá a bá ń sọ̀rọ̀ ọnú Ọlọ́run ó yàtọ̀ sí tírà ó yàtọ̀ sí àfáà ó yàtọ̀ sí wàlí ó yàtọ̀ sí ké ó yàtọ̀ sí àsàrárù. Màá sọ yàtọ̀ ẹ dájọ́ nìsí wàlẹ́ gbogbo yín ẹ dájọ́ nìsí. Gbogbo yín ẹ dájọ́ nìsí bàbá fẹ́ sọ̀rọ̀. Nígbà tẹ́ ń dá pọ̀ fún wa. Ìgbà tẹ́ ń dà á pọ̀ fún wa. Láàrójútu ẹ̀. Ibrahim ti yà lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé Ibrahim wá dé wọ́n jà lọ́tọ̀ọ̀tọ̀? Àfá ọ̀tọ̀. Wàlí ọ̀tọ̀. Àrífù bìláyì ọ̀tọ̀. Kálukú ló sì ní àyà nínú àlùkùránì. Kálukú ló dẹ̀ ní àyà àti tiẹ̀ nínú àlùkùránì. Àfá láyà. Wàlí láyà. Àrífù bìláyì. Olùmọ̀ Ọlọ́run àyà tí wọ́n ní pé àlàsínà mo ti sọ pé àwọn àyà kan wà níbí tó jẹ́ pé ayọ̀ àlàsínà àmọ́nù kìtì wà lẹ́kùn sí yàmù. Bàbá wa ti sọ pé àwọn àyà Kùránì kan bẹ fún wa tó ẹgbẹ́ nígbà yìí bí yáyọ̀ lè ní àmọ́nù kìtì wà lẹ́kùn sí yàmù nínú àwẹ̀ ni. Ìyẹn ni wípé àyà yẹn á mọ̀ pàrà rẹ̀ ni. Máa sọ lásọ̀ tún sọ. Àyà àwọn àrífù bìláyì nínú àlùkùránì. Àyà àwọn àrífì àrífùnà bìláyì nínú Kùránì. Alladhina yamshuna ala al-ardi Alladhina yamshuna ala al-ardi hauna. Wa idha khatabahum jahiluna qalu salama. Wa idha khatabahum jahiluna qalu salama. Àwọn náà láyà. Àwọn ni wọ́n láyà yẹn. Àwọn tí wọ́n máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lẹ́. Àwọn tí wọ́n máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa fi ń rìn lórí ilẹ̀. Ìgbà kátàbà àwọn jáde gbogbo bí ayé lẹ́ẹ̀tì máa bá wọn pẹ̀lẹ́ kí wọ́n sọ̀rọ̀ pẹ̀lẹ́ kí wọ́n hùwà pẹ̀lẹ́ kí wọ́n tún kéwú pẹ̀lẹ́ wọ́n fi tú. Gbogbo àyè lẹ́ẹ̀tì rí wọn bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá fẹ́ tú kéwú wọ́n tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá fẹ́ rìn wọ́n rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn pẹ̀lẹ́. Yamshuna ala al-ardi yẹn kì í ṣe ìrìn orí títì nìkan. Ìrìn orí títì nìkan kọ́ ni yamshuna ala al-ardi yẹn. A wà pé àwọn tí wọ́n máa ń lo ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bá a ṣe máa tú ó ní pé àwọn tí wọ́n máa ń lo ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n máa ń ṣe ìṣẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n máa ń ṣe ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo àlámọ̀rí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ẹ wá rí i pé ẹ wá dájọ́ ní ẹ wá jáwó social media àwọn àfáà tá à ń sọ̀rọ̀ ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi ń sọ̀rọ̀. Ẹ wá jáwó social media gbogbo àwọn àfáà yẹn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi ń sọ̀rọ̀. Ṣé wọ́n wà nínú alladhina yamshuna ala al-ardi hauna? Ṣé wọ́n wà nínú alladhina yamshuna ala al-ardi hauna? Ṣé wọ́n wà mẹ́? Confirm lọ̀rọ̀ tá à ń sọ yẹn. So a rí àwọn èèyàn kọ̀ọ̀kan. A sì ráwọn èèyàn kọ̀ọ̀kan. Kọ̀ọ̀kan. A ti dárúkọ àwọn kọ̀ọ̀kan. Àwọn kọ̀ọ̀kan sì tún wà. Tó yẹ pé kọ̀ǹfàmù ni wọ́n. Àrífì ni wọ́n. Àrífù bìláì ni wọ́n. Eléyìí ni àlàyé tá a ṣe fún ẹ̀yin tẹ́ ń sọ pé irọ́ ni ọ̀rọ̀ Chad àti Niger kí wọ́n ṣe rọ̀ òdodo ni o. Eléyìí ni àlàyé táwọn aṣèkábí ọba ti sọ wípé àwọn èéfèsì àmọ́ ṣàlàyé ni. Eléyìí ni àlàyé tá a sọ fún ẹ̀yin tẹ́ sọ tá a sọ̀rọ̀ Chad àti Niger tẹ́ sọ wípé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ òdodo ni o. A sì sọ nítorí kó lè wá jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwa tí a tún máa wá sọ pé ṣé ìbẹ̀rẹ̀. A sì sọ torí kó lè jẹ́ ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún fẹ́ máa sọ ọ̀rọ̀ bákan nípa ṣéwù tẹ́ ẹ fẹ́ máa fi ẹnu àbùkù kan ara yín láì ṣe ṣéwù òun la fi ń sọ fún yín o. Báyìí sì wá ń sọ yẹn. Bá a lè ṣe ń sọ yìí. Dàbí ìgbà tí ọmọ èèyàn lọ ṣe bàbá alágbára. Bí ta pé ọmọ èèyàn kan ó lọ ṣe bàbá alágbára. Ìyẹn wá mú ọmọ yẹn wá lù ú lójú bàbá yẹn. Ó wá mú ọmọ yẹn ó wá ná lójú bàbá yẹn. Nínà tí yẹn náà yẹn. Nínà tí èèyàn náà yẹn. Ó lè ṣèfù ọmọ yẹn kí bàbá yẹn máa ṣe ẹyẹ káburú má bà. Ó lè ṣèfù ọmọ yẹn kúrò nínú ọwọ́ aburú bàbá yẹn àbí káburú má bà. Ó lè ṣèfù ọmọ yẹn wípé káburú má bà. Bá a ti ń sọ fún yín. Bá a ti ń sọ fún yín. Tọ́lọ̀ bá ní kẹ́ gbọ́. Tọ́lọ̀ bá ní ẹ gbọ́. Khairu lakum. Ó lè ló jẹ́ fún yín o.
tẹ́ bá wá gbọ́ bẹ́ẹ̀ bá wá gbọ́ khairu lakum. tọ́ oore náà ló tún jẹ́ àmọ́ kọ́lọ̀ ń jẹ́ kẹ́ gbọ́. àmọ́ oúnjẹ gbọ́ òun làdúrà tá à ń ṣe. gbogbo àwa tá a jẹ́ Tìjàníyà. gbogbo àwa Tìjàníyà. ilé kọ̀ọ̀kan. ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun torí Ọlọ́run. ẹ ká mọ̀ tí ń jẹ́ Sheikh Ibrahim. ẹ jẹ́ lọ wá Sheikh Ibrahim ká mọ̀ dáadáa. ẹ dákun torí Ọlọ́run. ẹ ká mọ̀ nǹkan tí ń jẹ́ Sheikh Ibrahim. ẹ jẹ́ lọ mọ̀ Sheikh Ibrahim dáadáa o. kó máa jẹ́ pé a kò máa jókòó máa ṣe kí ní ká sọ máa sọ pé oníwìrì tí ni wá nìkan. ẹ bá fi Sheikh Ibrahim ta yín o. ẹ jẹ́ àlọ́ ọmọ Sheikh Ibrahim o. gbẹ̀dẹ̀ rẹ̀ sọ pé bàbá wa ó ní dàrẹ́ẹ̀tì sálísálà látọ̀rọ̀ sí Tìjàní. gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin alásọgbọnú dẹ́nsọ gbogbo ẹ̀yin dẹ́nsọ wípé bàbá wa ó gba sílísílà direct látọ̀rọ̀ sí Tìjàní. lásìkò yìí. ẹ̀ ń ṣe ìkárù sí Ibrahim. ìkárù Sheikh Ibrahim nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. wàláhì ìkárù Sheikh Ibrahim. ẹ challenge mi bó ṣe jẹ́ bẹ́ẹ̀ máa ṣàlàyé fún yín. challenge lọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí o ẹ challenge wa bọ́rọ̀ ṣe rí bàbá ó ṣàlàyé fún yín. nítorí pé gbogbo ohun tí ń jẹ́ ìjẹ́ Ọlọ́run ó tán sára Ànábì sallallahu alaihi wasallam. nítorí pé gbogbo tí ń jẹ́ ìjẹ́ Ọlọ́run mò ń jẹ́ báyìí mò ń jẹ́ báyìí mò ń jẹ́ báyìí tọ́lọ́run ara ní Muhammad ló parí sí. a bá sọ pé àfàánù rẹ bẹ́ẹ̀. tó bá ní àfàánù rẹ bẹ́ẹ̀ Ọlọ́run o. àná bẹ̀ yẹn. àánú bẹ̀ yẹn. Ọlọ́run. Ọlọ́run. àánú tí wọ́n fi ń bẹ̀ yẹn. àánú tó fi bẹ̀ yẹn Ànábì ni. Allah akbar. Ànábì Muhammadu. ẹ gbọ́. àfibọ́ ti tó àfibọ́ ti tó àfi. àfibọ́ ti tó àfi bẹ̀ ọ́. Tànà fi ń bẹ̀ ọ̀run. Tànà fi bẹ̀ ọ̀run yẹn. Ànábì Muhammad ni. ọ̀dọ̀ ẹ̀ láti mọ̀ bọ́lọ̀ ṣe tó. ọ̀dọ̀ ẹ̀ láti mọ̀ bọ́lọ̀ ti tó. gbogbo tí jẹ́ ìjẹ́ Ọlọ́run ní sọ bẹ́ẹ̀. mò ń jẹ́ báyìí mò ń jẹ́ báyìí mò ń jẹ́ báyìí Ọlọ́run. òkú kankan. òkú kankan ara Ànábì ní gbogbo ẹ̀ wà. bàbá wa sọ àkúrò Tìjàní. ó dẹ̀ wá ń dùn fẹ́ fún sí Tìjàní. ó dẹ̀ á ń gbọ́ba rẹ̀ fún sí Tìjàní. ìyẹn ni mo fi sọ ọjọ́ kan pé ó ṣe Tìjàníyà ó ṣe tẹ̀ríkà Tìjàníyà kò ní ọmọ wà lè jẹun. òun ló fàájọ máa bí máa ń sọ wípé ó ṣe tẹ̀ríkà Tìjàníyà kò ní ọmọ wà lè jẹun náà. kò ní pé òun sọmọlẹ́yìn Ànábì. àwọn pín kan bẹ tí ò ní jẹ́ tiẹ̀ tí ó wàá ju ọ̀wá ní gbogbo òpin tó rí yàn ọ̀ ní rí sí nǹkan kan tí ìpín ò bá jẹ́ tiẹ̀. àmọ́ àwọn àgbẹ̀ kan bẹ tí ò ní jẹ́ tiẹ̀ láíláí fún àpàdà tó máa ń fin lódiwọ̀n àgbà tó jẹ́ pé ìpín yẹn ó máa rí ìpín tó pín fún ẹ lórí Islam yẹn gan ó máa rí ìràpẹ́ kò jẹ́ kankan. wàláì bó ṣe rí mo sọ. bó ṣe rí ni bàbá sọ yẹn confam ni. gbogbo ohun tí Ànábì wá gbé fún sí Tìjàní. gbogbo ohun tí Ànábì wá gbé fún sí Tìjàní yẹn. Ibrahim ló gbé fún. Sheikh Ibrahim ló wá ń gbọ́fà rẹ̀ fún Sheikh Ibrahim ló jogún ẹ̀ pátápátá wárí ṣiṣẹ́ rí i Sheikh Ibrahim náà ń pè bẹ́ẹ̀. ìfẹ́ introduce ara ẹni pé àwa náà jẹ́ báyìí ní kéèyàn kan wá sọ pé ìṣẹ́lẹ́sà lọ látọ̀dọ̀ sí Tìjàní direct tí sí Ibrahim sì wà lífà sí Ibrahim ó ti ṣe ìkárò sí. nínú sọ wípé ìfẹ́ pèpè mára ìfẹ́ máa pe àpè mára òun ni kéèyàn máa sọ pé sọ́sọ́rọ̀ tiwa ọ̀dọ̀ direct látọ̀dọ̀ Sheikh Tìjàní ni tí Sheikh Ibrahim dẹ̀ wà tó o sì mọ̀ pé gbogbo nǹkan yẹn pátápátá ọ̀dọ̀ Sheikh Ibrahim ló wà nísìn tó fi Sheikh Ibrahim ló jogún ẹ̀ látọ̀dọ̀ Sheikh Tìjàní ìmọ̀ ṣe ìdárù ní ọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ òfin lápèjúwe tó wà ń tòsí. ẹ tún máa bá pèjúwe tó wà ń tòsí. mọ́ríkàsì nísìn. mọ́ríkàsì nísìn. àwọn tíṣà Ádámù kọ́ńkéwú. àwọn tíṣà Ádámù kọ́ńkéwú. ṣé Ádámù ló káwọn kéwú direct. kí ni wọ́n máa sọ pé ṣé Ádámù ló káwọn kéwú direct. àwọn tí ń tásímù dírù. àwọn tí ń tásímù dírù nìyẹn. Allahu Akbar. Allahu Akbar. ó ti tako mùdírù nìyẹn. ó nídìí láti sọ yẹn. ó nídìí yẹn láti sọ. ó nídìí láti sọ. ó máa sọ fún àwa pé
Sálísà la wa o. wọ́n máa sọ fún wa pé sálísálà wa o Yóò mọ sí ìbẹ́ mọ́. ọ̀dọ̀ sí ò ti jáde ló ti wá direct Aláma sọ́lá. ó mọ sí òbí nìyẹn o àmín àmín Ọlá ni yàtọ̀. àmín.